a kú dédé àsìkò yìí yóò rọrùn fún wa láṣẹ Elédùà àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa Ìròyìn Fẹ́lifẹ́li online tv. Lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 29 nínú oṣù kẹwàá ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká sí omi mu, à ń padà bọ̀ wá. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lónìí làwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n bẹ̀rẹ̀ ìfọ̀rọ̀wánilẹ́nuwò ìwádìí lórí orúkọ àwọn ènìyàn èyí tí ààrẹ Bọ́lá Tinubu tó fi ṣọwọ́ sí wọn gẹ́gẹ́ bí alákòóso tuntun àwọn tó yàn láti dí ipò àwọn eléyìí tí wọ́n jáwé ìgbélé rẹ̀ fún láàrin ọ̀sẹ̀ tó kọjá. Bẹ́ẹ̀ bá gbàgbé, nínú ọ̀sẹ̀ tó kọjá yìí ní ààrẹ Tinubu sọ fún àwọn alákòóso bíi 5 kan wípé kí wọ́n máa lọ rèé ṣeré nílé wọn o, látàrí pé wọ́n kùnà láti wá sí àwọn àyè tí Tinubu lérò pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ wípé wọn yóò ṣiṣẹ́ débẹ̀ lórí bó ṣe jẹ́ wípé iṣẹ́ wọn kò fẹsẹ̀ múlẹ̀ dáadáa tó. Eléyìí tó fà á kí ààrẹ Tinubu kó sọ wípé wọn kójú òṣùwọ̀n tó gẹ́gẹ́ bí àdéhùn àti ọ̀rọ̀ tó ti ń sọ fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ síwájú kan tó yàn wọ́n sípò wípé oṣù mẹ́ta làwọn yóò máa ṣe àyẹ̀wò iṣẹ́ kálukú wọn, èyí tó bá ṣe dáadáa yóò máa tẹ̀síwájú, èyí tí ò bá ṣe tó ó ṣeé ṣe kí wọ́n lè dànù láti fi ẹlòmíì sípò ẹ̀. Èyí tó fà á kí Tinubu kó sọ fún àwọn alákòóso 5 lọ́sẹ̀ tó kọjá kí wọ́n lọ rèé rọ́kúnlé o. Lọ́wọ́ kan ni ààrẹ Tinubu ń ló ti kọrúkọ àwọn 7 eléyìí tí wọ́n sì ti sọ wípé ní gẹ́rẹ́ tí wọ́n bá ti parí àyẹ̀wò wọn, tí wọ́n bá kójú òṣùwọ̀n, wọn yóò bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́wọ́ kan o. Lónìí làwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ọ̀hún ni wọ́n bẹ̀rẹ̀ ìwádìí ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí àwọn méjèèjì náà èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fi orúkọ rẹ̀ tó fi ṣọwọ́ sí wọn nílé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ wa. Ìjọba ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti ní ilé ẹ̀kọ́ girama kan ibi wọ́n ti na akẹ́kọ̀ọ́ kan tó gbabẹ̀ jẹ́ Ọlọ́run bá nípè èyí tó wà ní ìpínlẹ̀ Ògùn. Ilé ẹ̀kọ́ ọ̀hún tí wọ́n pè ní Ọbádá Grammar School èyí tó wà ní Díẹ̀mì ní ìpínlẹ̀ Ògùn bí o, níbi wọ́n ti na ọmọ akẹ́kọ̀ọ́ tó wà ní ìpele ìkarùn-ún eyín SS2 èyí tí wọ́n na ọmọ ọ̀hún tó sì jẹ́ Ọlọ́run bá nípè. Ní báyìí gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún òun ló ti sọ fún ẹni tó jẹ́ ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ náà wípé kí lohun tó ń wò láti lajú rẹ̀ sílẹ̀ kírúfẹ́ ìṣẹ̀lẹ̀ búburú yìí kó ṣẹlẹ̀. Ó ní dájúdájú òkòkójú òṣùwọ̀n tó. Báyìí náà ni gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún òun ló ti ní kí ẹni tó jẹ́ ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ náà kó lọ rèé rọ́kúnlé. Bákan náà ni wọ́n ti ti ilé ẹ̀kọ́ ọ̀hún pa o, tí wọ́n sì ti gbé àwọn ìgbìmọ̀ kan kalẹ̀ èyí tí ó ṣe ìwádìí ọ̀fìnkínítò lórí ìṣẹ̀lẹ̀ búburú ọ̀hún tó ṣẹlẹ̀ níbi wọ́n ti na akẹ́kọ̀ọ́ kan lórí wípé ó fọ́ ilé ìdálẹ́nu sí èyí tí wọ́n gbé sínú yàrá ìkẹ́kọ̀ọ́ wọn látọwọ́ olùkọ́ kan tí wọ́n pè ní Elijah, èyí tó sì jẹ́ pé lórí ọ̀rọ̀ náà ni wọ́n fi na akẹ́kọ̀ọ́ ìtìtì tó fi jẹ́ Ọlọ́run bá nípè. Ìwádìí ti bẹ̀rẹ̀ báyìí lórí ìṣẹ̀lẹ̀ búburú náà. Wọ́n ní gẹ́gẹ́ tí wọ́n bá ti parí ìwádìí wọn, gbogbo àwọn tí wọ́n so pàǹpápọ̀ láti rí i pé wọ́n na akẹ́kọ̀ọ́ náà tó fi kú yìí, gbogbo wọn pátá o ní ìjọba yóò fi ojú wọn hàn màbo, tí wọn yóò sì ṣe ìdájọ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ lábẹ́ òfin, gẹ́gẹ́ bí gómìnà Dàpọ̀ Abíọ́dún bó ti taari ọ̀rọ̀ ọ̀hún léde nílé ọba ètò ń bẹ nílùú Abẹ́òkúta olúlu ìpínlẹ̀ Ògùn nínú ọ̀sẹ̀ ìta wà nínú rẹ̀ yìí. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní òòṣà bò lè gbèmí, ṣe mí bí o ti bá mi, àti wípé bíwájú ò bá ṣe lọ ẹ̀yìn á ṣe padà sí o. Adé fún àwọn iléeṣẹ́ láńlá kan èyí tí wọ́n wá láti ilẹ̀ òkèrè láti wá fi ìpìlẹ̀ lélẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n lọ́wọ́ báyìí púpọ̀ nínú àwọn iléeṣẹ́ láńlá yìí ni wọ́n ti fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ lọ sí ilẹ̀ òkè òkun láti lọ máa rèé tẹ̀síwájú nínú ìrìnàjò iṣẹ́ òòjọ́ wọn tó ń tí okòwò wọn o. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀
wọ́n ní àwọn iléeṣẹ́ tó ti fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ láàrin ọdún 2020 sí ọdún 2024 tá a wà yìí, wọ́n ní wọ́n kúrò ní kèrèmí tó sì jẹ́ pé púpọ̀ nínú àwọn iléeṣẹ́ yìí ló jẹ́ àwọn iléeṣẹ́ ńláńlá tó wá láti ilẹ̀ òkèrè tí wọ́n sì ń ṣe dáadáa lórílẹ̀-èdè Nàìjíríà síwájú kéètò ọrọ̀ ajé ilẹ̀ yìí kó tó doríkodò. Wọ́n ní púpọ̀ nínú wọn èyí tó forílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ kò ṣẹ̀yìn iná mọ̀nàmọ́ná èyí tó ń ṣe ségesège àti ọ̀wọ́n gógó epo bẹtiróòlù tó ti ètò ààbò ilẹ̀ yìí eléyìí tí ò fẹsẹ̀ múlẹ̀ dáadáa o. Wọ́n ní nǹkan tó fa alájọrí èyí tó fà á púpọ̀ nínú àwọn iléeṣẹ́ yìí tí wọ́n fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ lọ. Nínú wọn láti rí iléeṣẹ́ kan èyí tó wá láti orílẹ̀-èdè South Africa èyí tí wọ́n pè ní SAG, bákan náà Pick and Pack, wọ́n ní àwọn náà ti fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀. Níbẹ̀ náà láti rí Leventis àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tí wọ́n ní wọ́n ti kúrò lórílẹ̀-èdè Nàìjíríà padà lọ sí orílẹ̀-èdè tí wọ́n ti wá sí orílẹ̀-èdè yìí látàrí ètò ìṣèjọba wa èyí tí wọ́n ní wọ́n kùnà láti ṣohun tó tọ́ àti ohun tó yẹ. Bákan náà, ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ èyí tó kalẹ̀ sílùú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti dá ẹjọ́ àwọn arábìnrin 5 kan wípé kí wọ́n lọ rèé ṣe ẹ̀wọ̀n ọdún méjì látàrí ògùn olóró èyí tí wọ́n ń gbé o, pẹ̀lú ìdájọ́ àti ìwádìí tó fi hàn wípé lótìtọ́ àti lódodo àwọn obìnrin 5 ọ̀hún ni wọ́n jẹ̀bi ẹ̀sùn èyí tí wọ́n fi kàn wọ́n. Ẹni tó rojọ́ láti takò wọ́n nílé ẹjọ́ èyí tó jẹ́ ọ̀kan látara àwọn òṣìṣẹ́ àjọ NDLEA sọ di mímọ̀ yìí pé àwọn obìnrin 5 ọ̀hún ni wọ́n ká àwọn ògùn olóró kan èyí tí wọ́n pè ní Ghana Loud àti ìkan tí wọ́n pè ní cannabis tó ń ti àwọn igbó lóríṣiríṣi o èyí tí wọ́n ní olówó iyebíye ni wọ́n tí wọ́n ká mọ́ àwọn obìnrin 5 ọ̀hún lọ́wọ́ o tí wọ́n gbé wọ orílẹ̀-èdè Nàìjíríà. Ilé ẹjọ́ ọ̀hún èyí tó ní ẹ̀wọ̀n ọdún méjì pátá ní àwọn obìnrin 5 náà ni wọ́n yóò ṣe tí wọ́n sì fi orúkọ wọn léde o. Àwọn náà ni Basirat Ọláríbigbé, bákan náà láti rí arábìnrin Fatima Garuba, bákan náà láti rí arábìnrin Amudalat Adékúnlé èyí tó jẹ́ ẹnì kẹta. Lẹ́yìn náà láti rí arábìnrin kan eléyìí tí wọ́n tún fi orúkọ rẹ̀ léde èyí tí wọ́n pè ní Olóyè Arafat Awẹ̀lé, òun náà ní ẹnì kẹrin, nígbà tí ẹnì karùn-ún jẹ́ Adémọ́lá Bọ́láwò. Àwọn 5 yìí ni adájọ́ ilé ẹjọ́ náà Chukwu eléyìí tó porúkọ rẹ̀ ní Chukwuduekwu Aneke, wọ́n ní àwọn èèyàn wọ̀nyí ni wọ́n jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n tó sì ní ẹ̀wọ̀n ọdún méjì pẹ̀lú iṣẹ́ àṣekára ni wọ́n yóò ṣe lórí ògùn olóró ọ̀hún tí wọ́n gbé. Nínú ìròyìn amúlùúdùn, ọ̀kan nínú àwọn òṣèré sinimá àgbéléwò elédè òyìnbó tó jẹ́ obìnrin, Regina Daniel, òun mà ń ló ti ju àdó ọ̀rọ̀ ńlá kan sílẹ̀ gbàmù èyí tó tún tàn káàkiri ayélujára bí iná nú pápá lásìkò ẹ̀rùn, lásìkò tó fi ọ̀rọ̀ náà léde lórí ìkànnì Instagram rẹ̀ níbi tó ti ní síwájú kóhun tó ṣe ìgbéyàwó pẹ̀lú bàbá olówó ni eléyìí tí wọ́n ṣe ìgbéyàwó pẹ̀lú rẹ̀. Ó ní nígbà náà lọ́hùn-ún òun ní àfẹ́sọ́nà kan tóun fẹ́ tí gbogbo èèyàn sì mọ àfẹ́sọ́nà òun yìí dáadáa. Ó ní lẹ́yìn ìgbà náà lòun tún ní àwọn ọ̀rẹ́kùnrin èyí tó ń lọ bí 20 tó sì jẹ́ pé gbogbo wọn pátá òun lòun ní ìfẹ́ kọ̀rọ̀ pẹ̀lú kálukú àwọn ọkùnrin yìí síwájú kóhun tó pàdé sẹ́nẹ́tọ̀ Ned Nwoko èyí tó gbé òun sílé gẹ́gẹ́ bí ìyàwó tóun sì ti bímọ fún lásìkò yìí o. Ó ní nígbà tóun pàdé sẹ́nẹ́tọ̀ ní ọdún náà lọ́hùn-ún, ó ní àti ìyá òun tó fi mọ́ àwọn mọ̀lẹ́bí òun gbogbo wọn pátá wò ni wọ́n kẹ̀yìn sí ìrìnàjò òun pẹ̀lú sẹ́nẹ́tọ̀ náà. Ṣùgbọ́n ó ní Yorùbá bọ̀ wọ́n ní tó bá kọ wájú sí ọkọ̀ òta bó bá kẹ̀yìn sí ọkọ̀ òta bó bá kùn wọ nìkan kò tó èrò ara rẹ̀ pa. Ó ní òun tó èrò ara òun pa o lẹ́yìn tóun sun oorun méjì tí ọmọlúwàbí sùn lòun rí i pé béèyàn ò bá ní parọ́ téèyàn bá sì ní tanra rẹ̀ jẹ kò sí ẹni tí ìṣẹ́hùn. Ó ní sẹ́nẹ́tọ̀ yìí sì jẹ́ ènìyàn kan tó ní owó tó tún fi ìfẹ́ hàn sí òun lòun ṣe pa ọkàn pọ̀ láti fi sẹ́nẹ́tọ̀ làjà láàrin àwọn ọkùnrin èyí tó ń lọ bí 20 tóun ní ìfẹ́ kọ̀rọ̀ pẹ̀lú wọn lọ́dún náà lọ́hùn-ún. Lòun ṣe gbà fún sẹ́nẹ́tọ̀ yìí láti jẹ́ ìyàwó ilé rẹ̀ títí di wákàtí àtọwọ̀ yìí. Gẹ́gẹ́ bí Regina Daniel
bó ṣe fi ọ̀rọ̀ ọ̀hún léde lórí ìkànnì ayélujára Instagram rẹ̀. tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. títí dìgbà míì tẹ́tù máa pàdé wa, ire ayọ̀ Ọlọ́run kò ní fi lé wa sílẹ̀. Fúnmi Adénúgà lẹni tó múròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-Feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.